ọdún ló dé, ọdún ti dé, Ìṣọ̀lá ọdún ẹ̀mọ̀ rẹ o, Oníṣọ̀lá òwe, ó kú ọdún o. Ọdún ló dé, ọdún ti dé, Ìṣọ̀lá ọdún ẹ̀mọ̀ rẹ o, Oníṣọ̀lá òwe, ó kú ọdún o. Ọdún orógbó, Ìṣọ̀lá orógbó àgó, bó bá lọ́dún obì, obì yẹ ká ṣàyọ̀, Oníṣọ̀lá òwe, ó kú ọdún o. Ìṣọ̀lá tẹ́lẹ̀ ò mọ̀, tẹ́lẹ̀ ò mọ̀ rè, tẹ́lẹ̀ ò mọ̀ bàbá Mọ̀ṣú tẹ́lẹ̀ ò mọ̀ rè, tẹ́lẹ̀ ò mọ̀ bàbá Ìṣà tẹ́lẹ̀ ò mọ̀ rè, tẹ́lẹ̀ ò mọ̀ bàbá Fìdáùs tẹ́lẹ̀ ò mọ̀ rè, tẹ́lẹ̀ ò mọ̀ bàbá Zainab tẹ́lẹ̀ ò mọ̀ rè, tẹ́lẹ̀ ò mọ̀ Sádátì tẹ́lẹ̀ ò mọ̀ rè, tẹ́lẹ̀ ò ẹ̀ńtátẹ́nà tẹ́lẹ̀ ò mọ̀ rè, tẹ́lẹ̀ ò mọ̀ Báńkì Ìṣọ̀lá o, Ìṣọ̀lá o. Aláàjì Abdul-Lateef ti ń ṣọjọ́bí lónìí mo wá kí. Aláàjì tó rè Mẹ́kà tó bọ̀ ni. Aláṣẹ Disandat Entertainment ní gbogbo UK ni mo ń pè rí. Kò ní rẹ̀ ọ́ Elédùmarè á tún ti yẹ ṣe ní Ìṣọ̀lá o. Orí rẹ̀ ò ní burú o. Ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dé lọ́lá Ọlọ́run ọba. Òní ní sọjọ́bí rẹ̀ níjọ́ mọ̀mọ́ bí ọ̀sílẹ̀ ayé. Òní ṣọdún ìbànújẹ́, ilé-iṣẹ́ rẹ̀ ò ní jóná. Ó mọ̀mọ́ ní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíràn jẹ́ Ìṣọ̀lá o. Àṣẹ iṣẹ́ àmọ́dún nínú owó, nínú ọlá, nínú iyì tó pọ̀ rẹpẹtẹ. Ò bá dúpẹ́ lọ́wọ́ orí o. Ìṣọ̀lá dé, àní ó mọ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá ọ sí. Ó mọ̀ pé ọ̀pọ̀ lẹ́jọ́ ṣọdún èṣí tí wọn ò sí ilé ayé mọ́. Ò bá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ní ó mọ̀ bẹ́ẹ̀. Ìṣọ̀lá dé, Aláàjì Abdul-Lateef ṣóńgbóhùn ẹnu mi. Olórí Adéwálé ló rán mi wá o. Tẹ̀júmọ́dé ló ní wá mọ̀ kí ọ dáadáa. Ó pọ́ ní Ìṣọ̀lá tó rí yẹn, ẹni rere ní í ṣe. Ó ní kí ọ púpọ̀ kí n kí ọ dénú ilé. Mushin ti yá o, ṣó ní ìmọ̀lọ kò sí nǹkankan. Ọmọ Mushin olóṣà, Olúmushin àjínà. Ọmọ Mushin olóṣà, Olúmushin ànádòru. Ìyá ọmọ dòkúta sẹ́gbẹ̀ẹ́ sùn kó lè rohùn fìpàkùrọ̀ bó bá di lóru ni. Ọmọ ò dáṣọ fẹ́yàn dáṣọ fẹ́gún ni wọ́n porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìyá ọmọ kútèrè ẹ̀sà lóògùn. Ọmọ òòṣà ní ẹ̀ṣẹ̀ ẹ̀mọ́ṣẹ́ kútèrè, òṣè ògbòbí kútèrè ń gborí. Ebi nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni. Èkó àdèlé tí mo dé tí àgéré sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ. Ebi nínú ilé àwọn bàbá rẹ̀ ni. Ilé ọmọ arápájáre tí omi mo wọ̀ dẹ̀dẹ̀ mo tẹ̀rọ̀ fọ̀. Ilé ọmọ afíjú wọjà wọn àrìn gbẹ̀ǹdẹ́kẹ́. Ọ̀bùn awọ́jà wọn apá sí ọ̀síọ̀. Ó ní bójú ò bá tẹ̀yìn gbé tí olójú onítòpó lé. Ebi nínú ilé àwọn bàbá rẹ̀ ni. Èèyàn tó bá dépò tí ò lọ́gbọ́n nínú, a jẹ́ pé ọgbọ́n olúwa rẹ̀ dọ̀rùn alákejì ni. Ìlú ajé níbi ajé ń wọlé sí, ní ibi tájé ti ń so. Ebi nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Aláàjì Abdul-Lateef o, Olúṣọlá ṣóńgbóhùn ẹnu mi. Ó ṣọdún owó lónìí, ó ṣọdún yìí tó pọ̀ rẹpẹtẹ. Ó ṣọdún àìtètè níkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ nílé ayé ń bí. Ó ní rí ní bèbí ẹ̀wọ̀n, ó ní pàṣán ayé. Olórí Adéwálé ló ní wá mọ̀ kí ọ lónìí náà. Tẹ̀júmọ́dé pàṣẹ ìṣàmọ́dún, ọdún ayọ̀ ló máa ṣe òwe.